Agbala Gabriel ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Agbala Gabriel ti jáde, kódà ìyàwó Muyideen gan tuntun jáde sọ̀rọ̀ lórí fọ́nrán kan tó jáde lánàá tó gba orí ẹ̀rọ ayélujára káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ló ti rí fídíò tá à ń sọ yìí níbi tí Muyideen tó ti rí láàrin ọjà. Bẹ́ẹ̀ ni nígbà táwọn èèyàn tẹ̀ kọ́ ní fídíò yẹn àkọ́kọ́ wò pé àbí skit ni àbí wọ́n ṣe kọ́mẹ́dì ni àbí èèwọ̀ tún lélẹ́yìí ó ń rú àwọn èèyàn lójú. Bẹ́ẹ̀ ni fídíò yẹn òun kì í ṣe skit. Bẹ́ẹ̀ ni ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ìyàwó Muyideen fúnra ẹ̀ ti sọ̀rọ̀. Agbala Gabriel náà tuntun wá sọ̀rọ̀ jáde lórí ohun tó ṣẹlẹ̀ gangan, kí ló fà á tí Muyideen tún fi di ẹni tí ó lọ ń gbé àárù. Bẹ́ẹ̀ ni ó sì fi àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan kan Agbala Gabriel nínú fọ́nrán tí ọ̀pọ̀lọpọ̀ rí yìí. Fún àǹfààní àwọn tí ò tí ì rí fídíò yẹn, àá fi fọ́nrán yẹn sí inú fídíò yẹn náà kẹ́ lè rí. Ṣùgbọ́n kí ni mo mú wá fún yín lẹ́ni ni wípé Agbala Gabriel náà ti padà jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn. Agbala Gabriel àti ìyàwó Muyideen àwọn méjèèjì ni wọ́n ti sọ̀rọ̀. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan, torí pé kí ni Yorùbá sọ pé a gbọ́ ẹjọ́ ẹnìkan dá ẹjọ́ àgbà òṣìkà nírú ẹni bẹ́ẹ̀. Kẹ́yìn má bá gbé ya àgbà òṣìkà, kẹ́mi má bá yá àgbà òṣìkà. Ẹ jẹ́ ká lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Agbala Gabriel àti ìyàwó Muyideen. Abọ́lẹ̀ tún rù ní Bódìjà ni. Agbala Gabriel náà ló tó sọ nígbà alábàárù. Kí ló dé? Kí lẹ ṣe fún? Kí n fẹ́. Àkí ló wá ṣẹlẹ̀? Ṣé ẹ mọ bọ̀dá Muyideen ni? Ìmọ̀tara ẹni nìkan ló. Ṣé bọ̀dá Muyideen ni? Bọ̀dá Muyideen ni. Ẹ dágbà ní. Orúkọ ẹ̀ ká fẹ́yàwó fún. Irọ́ ni. Àgbẹ̀ àfi ajẹmọ́fìà ló tún fún mi lóko ìdí ọ̀pẹ rẹ̀. Àfi ajẹmọ́fìà ló ti gbàyàwó náà mi. Ẹni ó kọ́lé fún yín. Àwọn kò ti gbẹ́sẹ̀ lé ilé tó kọ́. Wà lẹ́ àjọ̀dé. Bọ̀dá Muyideen ṣé lóòótọ́ rẹ̀ níwé ilé wà. Bọ̀dá dákun bá fídíò bọ̀dá yìí dáadáa. Ẹ̀yin náà fídíò mi. Bọ̀dá ẹ̀yin ni tí wọ́n gba donation fún. Bẹ́ẹ̀ni. Ẹ gbàgbọ́ kalẹ̀. Ẹ fi Jésù Kristi búra. Nàìjíríà mi ni ìyàwó Muyideen Káàkiri. Ṣàdédé ni mo rí fídíò wọn lálẹ́ àná lórí fóònù ẹnìkan tí mo rí tán gbé igbá rù ní Bódìjà tó ń ṣalábàárù. Mo ní ọkọ mi kí ló dé? Bàdẹ̀ ṣe ní kẹ́ ní sùúrù tó. Ọlọ́run ló ní déédéé lọ́wọ́, àìnítẹ́lọ́rùn wọn. Ìgbà tó ń fi manage shop tó máa ń lọ sí shop gbogbo ìgbà yẹn wọ́n máa tẹ́ sáwọn customer bákùnbákùn. Àárọ̀ ní ìdájí láago 6 wọ́n ti lọ bí bàbá Ìjẹ̀bú níbi lótò. Ẹ̀rù á ti bà mí ní 6 pé báwo ni ọkọ mi á ṣe jáde ńlé ìdájí. Wọ́n á dẹ̀ ní ṣọ́ọ̀pù làwọn lọ. Màá dé ṣọ́ọ̀pù mi ò ní bá wọn bẹ̀. Mo dẹ̀ lọ fẹjọ́ sùn dádì wa Agbala Gabriel pé báyìí ni wọ́n ń ṣe o. Dádì dẹ̀ ní bó ṣe rí báyẹn pé kí àwọn kan máa wá sọ́fíìsì àwọn kémi máa dúró sí ṣọ́ọ̀bù pé tán bá tẹ̀tẹ̀ láwọn táwọn bá ń jáde àtàwọn crew wọn pé tán jọ lọ fún outing pé tán bá dẹ̀dẹ̀ kan dúró sí ọ̀dọ̀ wọn. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà máa ń gba owó yàtọ̀ sí owó tá a bá tún pa ní ṣọ́ọ̀bù tí màá deliver fún wọn. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà máa ń gba owó lọ́wọ́ dáàdì máa ń san owó fún Agbala Gabriel 10,000 naira lọ́sẹ̀ọ̀sẹ̀ náà máa ń gbà. Ìyẹn náà still náà kò tún tẹ́ wọn lọ́rùn. Bó ṣe di àná láàárọ̀ wọ́n ní kí báwọn gbómi sí bedroom pé àwọn fẹ́ wẹ̀. Mo ní ẹ̀tẹ̀ láwọn dáàdì lọ sọ́lọ́ ṣògbò lánàá wọ́n dẹ̀ lọ prógráàmù mi lọ́ṣogbo láàárọ̀ àná wọ́n láwọn ò tẹ̀lé wọn. Mo ní kí ló dé? Wọ́n nítorí ara wọn tó àwọn strong. Kí ni kí n bá yín ṣe báyìí? Wọ́n ní báwọn gbómi sí bedroom wọ́n dẹ̀ wẹ̀. Kémi dé shop kí n kàn sáré gbálẹ̀ pé kí n clean shop pé kí n délé kí n wá dáná. Níbẹ̀ ni mi ìrọ́pọ̀ mi mọ́ o. Látàárọ̀ àná ni mo ti ń wá wọn láti wá bó síbi táà ti wá wọn dé. Alẹ́ la ṣẹ̀ṣẹ̀ rí wọn tán náà wọ́n share fídíò wọn tán gbé igbá sórí báyìí tán ṣe alábàárù tán ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́nu pé dáàdì gba lé lọ́wọ́ àwọn. Inú ilé wa wà ń bẹ̀ o, ibẹ̀ là ń gbé bẹ̀ gan mo ti jí sínsìn tí mo fi wá sínú compound ọ̀dọ̀ dáàdì. Ibẹ̀ mo ti jáde wá. Kò sí nǹkan kan tó ṣe wá ẹ̀mí rèé o, ìyàwó Muyideen mi ni.
kò sí nǹkan tó ṣe mí, kò sí nǹkan tó ṣe gbogbo nǹkan tó ń sọ yẹn pátá irọ́ ni gbogbo ẹ̀, irọ́, àìnítẹ̀lọ́rùn, àìmoore, wọ́n á sọ̀rọ̀ jàǹkàn láti jọ́gbọ́n ti fẹ́ mi báyìí, ọpẹ́lọpẹ́ sùúrù tí mo ní tó pọ̀, tí màá ṣe pé sùúrù tí mo ní tó bá jóbìnrin mi ni á ti lọ, bọ́ mo wò pé ara àwọn ìfaradà ilé ọkọ náà nìyẹn, èèyàn gbọ́dọ̀ mú, ó gbọ́dọ̀ máa faradà torí gbogbo nǹkan tí ò tó lẹ́nu ó máa ṣẹ́kù lọ́la, bọ́ àìkí ní sùúrù wọn agídí tinú mi máa ṣe téèyàn bá tiẹ̀ ń pàṣẹ àwọn kọ̀ọ̀kan ṣègbọ́n èèyàn máa ń bọ́ lọ́n sọ ní pé olúwa bí mo ṣe rí rèé lélẹ̀ gbà mí o, èèyàn dẹ̀ máa gbàdúrà, èèyàn máa gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà ẹ̀ ní dáhùn, èmi náà máa gbàdúrà, èmi ò mọ nǹkan tó ń tún fẹ́ o torí dádì Agbala Gabriel kò sí nǹkan tó ń kì í ṣe fún wa tán, títí mo ń jẹ, títí mo gbogbo nǹkan pé ká wá gbà wọ́n á ní ṣàlàáfíà la wà pé ṣé kò sí problem, àwọn gan tínú wọn máa ń dùn dáadáa ìyẹn ọkọ mi tó jẹ́ pé inú wọn á dùn wọ́n á ní dáàdì ṣe dáàdì wọ́n á ṣe báyìí fáwọn, wọ́n ṣe báyìí fáwọn pé dáàdì láìka wọn nìkan kí ni wọ́n tún fẹ́ kàn ṣe fún wọn. Ọmọ Nàìjíríà ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o. Torí alẹ́ àná bá a ṣe parí láìfù bàbá lébi oṣù ó jẹ́ ti rẹ̀ mí ṣe pa ṣe program gbogbo last week náà a ṣe program àárọ̀ àná a ṣe program lọ ń ṣògùn so ó ti rẹ̀ mí èmi ti sùn, mo ti sùn òru ní tí mo lajú bẹ́ẹ̀ mo fẹ́ tọ̀ lóru mo kàn wo fóònù yẹn mi wà bí mi ṣe sùn mo rò pé ìyàwó mi ti fi fóònù sí silent so pípé ti pọ̀ gan ṣẹ̀dẹ̀ pa àṣeparí live mi tí mo ṣe ń jí náà lélẹ̀ mo ṣe ń jí náà ní àwa 2-7 báyìí ní Nàìjíríà mo ń jí náà lélẹ̀ wọ́n bá jí mọ́ ni wọ́n rí Muyideen ó gbé gbárù pé ó sọ pé kán sáà pé kí ló ṣe náà ń jẹ ìbọn tán ló sọ. wọ́n ń ṣalábàárù. wọ́n ń ṣalábàárù. ní Bódìjà wọ́n gbé gbárù wọ́n ṣe alábàárù. ó máa lágbára o ṣé ẹ jà ni. kúkú jà o kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ àjà rárá àjà nínú ilé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ rárá téèyàn bá sọ fún wọn pé ẹ ṣe nǹkan báyìí tínú wọn náà fẹ́ ṣe èmi á dẹ̀ máa wù mí kí n sọ. ṣe bẹ́ẹ̀ jà. ohun tí mo kàn mọ̀ ni pé ṣe mọ̀ pé ní ṣọ́ọ̀bù níta church ó ń ṣiṣẹ́ ìgbà míì bó ṣe ń ṣiṣẹ́ tó ìgbà míì wọ́n láwọn ò tí ì jẹun ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. súnmọ́ mi ìgbà míì wọ́n láwọn ò tí ì jẹun bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ torí ìyàwó ò níṣẹ́ ẹ̀kan lọ́wọ́ nígbà wọn máa rí ta ló ṣe kówó fún ẹ kó lọ bẹ̀rẹ̀ kankan. dáàdì náà ló kówó fún mi dáàdì wa Agbala Gabriel àwọn kówó fún pé kí n lọ fi wá kọrin tí màá fi bẹ̀rẹ̀. ó lóun fẹ́ máa ta oil mo á fún lówó mo ní wọ́n náà ló máa ta oil mo kàn jókòó mo kàn jókòó kalẹ̀ sí ṣọ́ọ̀bù ọkọ ẹ̀ ó ń ta oil ni ọkọ máa lọ ṣọ́ọ̀bù àṣé ọkọ ti máa jí ní ìdájí ní 5:36 àṣé yóò ti jí láti bí yóò ti rinṣẹ̀ dé Ẹgbẹ́dá kí ló máa lọ ṣe. ẹ sọ̀rọ̀ àwọn èèyàn ò tí ì dé o àṣẹ ìjì láàárọ̀ yìí ni o ẹ̀rí táwọn èèyàn bá débí nísìn àwọn tí mo ná gbọ́ tán àwọn tí wọ́n ná gbọ́ tán ló ṣe lánàá wọ́n káwọ́ mọ́rí wọ́n dẹ̀ ń sunkún pé Muyideen àbí ìyàwó àbí ìyá tó ń tọ́jú sóògbé ẹ wá báyìí ṣé kò yà yín lẹ́nu ni àbẹ́yìn náà ò gbọ́ ni. ó yà mí lẹ́nu gan torí mi respect nǹkan tó ṣe yẹn rárá tọ̀ torí wúmà yìí ó jẹ́ èèyàn kan tó ní àforítì lọ́jọ́ Sunday kó tó di pé a lọ church bíi àwọn ti lọ church ṣáájú wọn ṣe Sunday school èmi ń tọ́jú bàbá lọ́wọ́ lọ́n bá dé ní bàbá bídìí bá dé wọ́n ṣe wá dé lọ́n bá ní pé kí n jọ pé ìyá wọn ní fóònù máa fẹ́ pe èèyàn kan mo wá ní ìyá ń kọ́ mo lọ ti lọ church ó wá ní àpé ìyá pé nǹkan tó ṣe ó ló sì máa regret ẹ̀gbẹ́ ni mo ní ìyàwó wọn ni wọ́n á ń pè ní ìyá wọ́n dà wípé àpò sì máa regret ẹ̀ mo ní ọmọbìnrin yìí mo ló ń try
mo ní tó wá sọ ọmọ mi láyé ìsìn yìí ni mo ní kò lè faradà nǹkan tẹ́ ń ṣe yìí mo ní gbà mí torí pé ká lè jẹun mo máa yí torí mi náà ń ta àtẹ nígbà tí dáàdì sọ pé kí n máa ta wẹ́rẹ́wẹ́rẹ́ kí n má fi gbogbo ẹ̀ máa jókòó sínú ilé máa fọwọ́ lé rán kankan báyẹn ṣá mo máa yí ọmọ wa lọ àkàn lọ́dọ̀ mi wọ́n ní dáàdì àwọn fẹ́ jẹun pé kí ní kan pé àwọn bá dé lálẹ́ àwọn máa fún mi lówó wọn láwọn kọ́ ní kò fáwọn lówó pé torí pé ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ti sùn mo ní kọ́ máa wọ̀ọ́rí pé kọ́ máa ṣá máa forí tì pé ìforítì torí gbà mí wọn náà máa lọ fẹjọ́ sùn dáàdì mo ní kọ́ máa fẹjọ́ sùn dáàdì pé kán ṣáà máa máléjì ara wọn títí mo nígbà tó bá pẹ́ tó bá yá mo ní ó máa ṣe nǹkan tó jẹ́ pé tó máa tí dáàdì gan máa fojú rí fúnra wọn gan pé yẹ́sì pé nǹkan tọ́mọ tó ń ṣe yìí kò dáa o kò dáa mo ní dáàdì náà dẹ̀ rí wọ́n dẹ̀ try fún wọn torí gbà mí àìmọye ìgbà mí náà máa pè wọ́n á fún wọn ní nǹkan torí wúmà yìí náà wọ́n máa ń sọ fún mi èmi náà dẹ̀ máa ń fetí gbọ́ wọ́n máa fún wọn ní nǹkan pé kán gbà kán ṣe gbá kán ṣe nǹkan kan mo ní ṣùgbọ́n torí ẹ pé kò tẹ́yìn lọ́rùn àwọn á ní ẹ pé aláti ló máa mọ àti ṣe rẹ̀ mo ní kò sọ láti ṣe kankan mo ní wúmà yìí mo ló ti wà lọ́rùn yín mo lẹ́yìn méjì mo lẹ́jọ́ láìkí ara yín lẹ́jọ́ fẹ́ra yín mo ní ẹ máa bára yín kalẹ̀ ni mo ní kò sí wàhálà ìgbà tó dẹ̀ dáná ni wọ́n á ń gbọ́ pé torí àdúrà lọ chọ́ọ̀chì yẹn jọ ìyàwó àti wúmà yẹn jọ ń bọ̀ lọ́jọ́ Sunday àwa délé wúmà yẹn wá kanlẹ̀ ó ní ẹ gbà mí o. ta ló kanlẹ̀kùn? ìyàwó ó kanlẹ̀kùn. ó kanlẹ̀kùn nulẹ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀. ok mi ò tiẹ̀ gbọ́ ọkàn ok ọkọ ẹ tilẹ̀kùn mọ́ rí Sunday. wọ́n tilẹ̀ mọ́ ní kán àárọ̀ ọgbà tèmi ṣètò ọmọ ní ẹja máa lọ church wọ́n lẹ́sẹ̀ àwọn ní mo gbọ́ tán lórí rẹ̀ lọ́jọ́ Sunday. nǹkan gidi sára ẹ̀ ni pé tẹ́ bá fẹ́ láti bí dé church kò jìnnà pé from there ẹ máa gbàdúrà ẹ dẹ̀ rí wòsàn wọ́n ní rárá ọkùnrin kan tẹ́mi ṣe wá lọ church mo wá ní à kí n tó darí sí ṣọ́ọ̀ pé kí n kọ́kọ́ lọ wò wọ́n nílé o kí n wẹ́ẹ̀tì wọn kò sí nǹkan tí mi fi gbálẹ̀kùn tán wọn ṣí o mo ṣẹ̀ṣẹ̀ wá lọ pé àwọn mọ́mì ìṣú èbèbè tó wọn àìtàn dúró sẹ́gbẹ̀ẹ́ mo ṣẹ̀ṣẹ̀ pé wọn àwọn náà pariwo mọ́mì Ṣẹ́gun ọlọ́mọ mẹ́fà wọ́n pa to the extent pé uncle Gabriel gan ìkan lára protocol wọn pariwo títí pé kó ṣílẹ̀kùn wọn ṣí mo wá pe ọ̀rẹ́ wọn tó ṣe best man ní jọgbà tá a ṣe wedding bọ̀dá yẹn ṣàkàyà sókè wọ́n sáré débì bọ̀dá yẹn wá ní ká dúró pé ká má sọ̀rọ̀ pé táwọn bá kọlẹ̀kùn pé káwò bóyá wọ́n máa ṣí káwa tó wá dẹnu ọ̀nà wọ́n wá ṣílẹ̀kùn wọ́n wá ní kí ló dé wọ́n wá láwọn ń sùn wọ́n ní kí ló dé tẹ́ ipe ṣòro náà lẹ́ wá ń sùn ẹ wá káyẹ everybody sókè látàárọ̀ tá a ti ń gbálẹ̀kùn. now number one nǹkan tí mo rí sí ọ̀rọ̀ yìí jẹ́ n bẹ̀rẹ̀ láti ibi tí mo parí ẹ̀ sí yóò lóun lọ ṣọ́ọ̀bù gbogbo ní ò lọ. bàbá Ìjẹ̀bú láàárọ̀ èmi ò mọ nǹkan kan ṣe mọ̀ tí mo fẹ́ máa ṣọ́yàn káàkiri ni ìmọ̀ nǹkan kan ọjọ́ mo ti délé yín gbẹ̀yìn. Délé wa sà rárá. torí mo gbọ́nù kínní wọ́n lé ní wọ́n gbẹ̀lé lọ́wọ́ òun bó ló ti jáde. wọ́n ṣe jí láàárọ̀ yìí ni tí mo wá síbi ilé wa nìyẹn ń bẹ̀ wọ́n gbalé lọ́wọ́ wa ilé wa wà ń bẹ̀ sí. wọ́n ní wọ́n gbàyàwó lọ́wọ́. wọ́n gbàyàwó ríǹgì mi lélẹ̀ sà ríǹgì títí wọn gan wà lọ́wọ́ wọn ríǹgì mi lélẹ̀ wọ́n gbàyàwó lọ́wọ́ wọn ọkọ mi náà ni àwọn wá pé kán wá kán darí wálé. now gbogbo gbà yẹn èmi ò gbọ́ nǹkan kan pé wọ́n ní tó bá lọ ṣọ́ọ̀bù yóò lọ ta bàbá Ìjẹ̀bú tá a bá tí gbogbo bá tiẹ̀ ń gbọ́rọ̀ gan ṣebí èèyàn ni wá Ọlọ́run dẹ̀ fún wa ní wisdom gbogbo ẹni tó gbọ́rọ̀ yẹn yóò kọjú òkú pé torí mo yẹn ń gbọ́ fídíò yẹn mo gbọ́ tí màá kan sọ pé níbo Agbala Gabriel ìwò ṣé Muyideen ìtayé mọ́ àbí ìtayé mọ́ so wọn wà ló máa lọ ta bàbá Ìjẹ̀bú bí kinní ẹ̀ ṣe wá ń lọ so owó tán máa pa ń ṣọ́ọ̀bù yóò ti lọ fi. wọ́n tẹ́ ẹ bá fi jẹun gbà mí wọ́n á mú wa kó lọ sẹ́gbẹ́dá màá sọ fún ọmọ tó má ti rí pé mo ká wọn pé wọ́n ti lọ lótò báyìí wọ́n wá máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n máa sọ sí mi. so meanwhile nígbà yẹn mi mọ̀ ṣé mo pé he is a man I want him to work o ti níṣẹ́ lọ́wọ́ o ti níyàwó díẹ̀díẹ̀ ló lè máa tẹ̀lé mi ṣé mo pé kíríù lòun náà but oníṣọ́ọ̀bù tí wà lọ láàárọ̀ àwa dẹ̀ ń jáde láàárọ̀ mi ì lè sọ pé kò tẹ̀lé mi wà dúró ṣọ́ọ̀bù ìwé Tẹsalóníkà ó ní òfin ìlàpá fún yín pé ẹni tí ò bá ti ṣiṣẹ́ ẹ má jẹ́ ó jẹun so ó ti níyàwó kí ló bóyàwó iṣẹ́ náà ni àṣòwò tó bá ń pa àṣẹ yóò ti kó lọ bàbá Ìjẹ̀bú ó ti wá ń ṣe táìmù kan mo gbọ́ mo pè mo fún ní punishment àfúnláwẹ̀ àwẹ̀ láfọ́nṣọ́ rántí àfọjọ́ mélòó odidi ọ̀sẹ̀ kan ló fi gba àwẹ̀ yẹn Muyideen ó ní jáde ó gba àwẹ̀ yẹn biribiri
ó gbà pé ó ṣe lọ máa ó fẹ́ padà sí tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ abẹ́ bíríìjì ẹni ilẹ̀ tó fẹ́ padà sí ilẹ̀ ìgbà mo fi sínú àwẹ̀ mi nìkan náà mo fi sínú àwẹ̀ ọ̀sẹ̀ kan bó ṣe jáde olóhùn ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé àbí. bẹ́ẹ̀ ni sà. nígbà tó filẹ̀ kí ló tún ṣe ìgé ó tún bẹ̀rẹ̀. ó tó stage kan wọ́n tiẹ̀ change gbogbo àtàn fún wọn sí bíríbírí yẹn wọ́n change ara wọn balẹ̀ is so happy and excited suddenly nothing to change. ó tún change wa ló tún bẹ̀rẹ̀ sí ní ta ṣẹ̀dá pé mi ò lè mọ̀ ṣé mi gbà káàkiri gbà bẹ́ẹ̀ àwọn tó wá ń rí iná wá sọ àwọn tó wá ń rí iná tó ń sọ pé dáàdi àwọn máa ń rí Muyideen láàárọ̀ kùtùkùtù yóò lọ ta àbájẹbà ìwọ ìyàwó ṣòwò tó mójútó lé ẹni obìnrin ló nílé àbí ẹ̀yin mọ̀mọ́ wa ta ló nílé ẹ sọ̀rọ̀ ni obìnrin ló nílé ìyàwó lóun ti ṣe tọ́ ẹ pé bẹ́ẹ̀ ni ẹ bá nǹkan Muyideen wà náà má pè dé ó ti ẹ̀kọ́ ń jiyàn òun ò lọ tá òun lọ ṣe bàtú ṣe jùnú àwẹ̀ ní again mo tó wá fún punishment mo wá ní ìgbà tó wá parí àwẹ̀ yẹn ni mo fọwọ́ sọ pé kóun mọ́ de ṣọ́ọ̀bù mọ́ bẹ́ẹ̀ni sà pé kó fún ìyàwó ẹ̀ ní kí ṣọ́ọ̀bù torí ìgbà tó wà ní ṣọ́ọ̀bù gan tó máa ń jáde kí ló máa ṣe pẹ̀lú kí. wọ́n á tì mí mọ́ta. wọ́n á tì mí mọ́ta. yóò tìyàwó gbogbo tí èyí káwọn èèyàn máa gbọ́ àwọn èèyàn padà ń gbọ́ yìí òun ló kó ẹ̀sìn ara ẹ̀ bọ́ta òun ló ṣe mọ̀ ìwọ tó ráàánú gbà ìwọ tó rí àánú gbà gbogbo táìmù tó ń lọ ṣọ́ọ̀bù gan tó bá fẹ́ jáde kó fi kí ìlọmọbìnrin yẹn lọ́wọ́ irọ́ ni obìnrin very nice woman èmi ò pẹ́ tó nice báyìí ni very nice woman wọ́n bá léèyàn ní ìfaradà láyé kì í sọ̀rọ̀ kì í wá fẹjọ́ ẹ̀sùn o tó bẹ̀ tó bá ti dé bíbẹ̀ yìí àfẹjọ́ ẹ̀sùn wọn á ní ó dáa since tán ló lọ́mọ tá àbájẹ̀bù pẹ̀lú ṣọ́ọ̀bù rẹ̀ èmi ò lè wá gba ojú ibi lọ́wọ́ àwọn torí ọjọ́ kan làwọn èèyàn ò rí omi tó ti ń ta àbájẹ̀bù mọ́ lọ ṣọ́ọ̀bù mọ́ fún ìyàwó ẹ̀ kì í bí ìyàwó ẹ̀ ni fún táìmì ẹ̀ mo dẹ̀ ti míwà iwájú ṣọ́ọ̀bù ẹ̀ náà ilé ti ń ta ọ́ìlì ìyàwó ìbò tí mo ń pa chájà dára outdoor tí mo ń pa ẹ̀ ó yá mọ́ ta gbogbo táìmì tí Muyideen dẹ̀ ń ta chájà yìí gan kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tó bí máa bọ̀ kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tí wọ́n ń ra nǹkan lọ́wọ́ ẹ̀. tó bá débẹ̀ tó bá ní àwọn fẹ́ ra ọjà lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló wà sọ fún ọ pé ṣé olórí burúkú níyìn ni ṣé mi mo kó bá yín ni ẹ kó wájú mi ọjà tó yẹ kó tà fún tó yẹ kó tà ní bíi 500 naira àtà 5,000 naira ọjà tó yẹ kó tà 5,000 àwọn sọ fún wọn pé àbálẹ̀ ṣe máa ta irú ọjà báyìí ó máa jágbe mọ́ wọn ó yàgòjọ́ kan ó lọ aṣọ mọ́kàn náà pa wà lọ́rùn tó yẹ pé ìyẹn fẹ́ ya kọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ tó ní pé kọ́ọ̀dù wo ni kíní tó lọ ṣọmọ́ náà bẹ̀rẹ̀ sí ní já. ọjà yìí tó bẹ́ẹ̀ yẹn kò nídìí ṣẹ́mọ̀ gbogbo yẹn bẹ́ẹ̀ tẹ́mi bá ti gbọ́ èmi a máa jùnú àwẹ̀ wà fún punishment Muyideen ṣọ́rẹ́ ṣẹ́mọ̀ ṣẹ́rí mi blame ẹ̀ ìwà tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwà tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn tó máa wá ń ṣègbélé ń bì gbogbo àwọn tó bá tí tẹ́lẹ̀kan ni wọ́n bá láǹfààní àti máa wo fídíò yìí a testify sí pé Muyideen èèyàn líle ni tí gbogbo church wa bá dé gbà tó fẹ́ ṣe wedding tí gbà tó fẹ́ ṣe wedding kí láì ṣe fún church. àṣẹ ń bẹ ogun wa àṣẹ ń bẹ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kan wò ó tá a máa bẹ máa gbé wájà rí tá a máa bẹ church pé ṣáà dáríjì pé ìpè díẹ̀ ni nǹkan máa ń kù lára yẹn àwa náà dẹ̀ fi yẹn sọ̀rọ̀ sí ẹ nígbà táwa rí gbogbo tó ń ṣe ó yá fún ìyàwó ẹ ní kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù kí ìyàwó ẹ máa mójútó ṣọ́ọ̀bù ìyàwó máa dìlífà fọ́kọ ẹ lálẹ́ Muyideen wa ní òun wá ń kọ́ sóhun àjókòó kalẹ̀ ni ó jókòó kalẹ̀ so òun ló máa bá mi clean inú ọ́fíìsì ó dẹ̀ jẹ́ fáfá òun ló máa mi clean ọ́fíìsì mo ní máa rí ọ́fíìsì tó ń clean máa bá mi clean ẹ̀ dẹ̀ tá bá ti ń jáde mọ́ ṣe kí ni ó jókòó kalẹ̀ mọ́ báyìí tẹ bá notice pé ẹ̀ ń rí Muyideen lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin tẹ bá máa wo fídíò wa dáadáa ẹ̀ rí pé nígbà kan ẹ máa ń béèrè ẹ̀ pé Muyideen ńkọ́ èmi náà wọ̀ pé sáwọn èèyàn mọ̀ pé Muyideen lọ ṣọ́ọ̀bù ni nígbà yẹn àwọn èèyàn máa ń béèrè pé Muyideen ńkọ́ ṣùgbọ́n tẹ bá notice fídíò wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kílẹ̀ ibo lẹ ti ń sábà rí Muyideen ẹ̀yin tẹ bá notice níbo lẹ ti ń sábà rí Muyideen lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀ lè mọ́ rí lẹ́yìn mi ní program ẹ̀ lè mọ́ rí lẹ́yìn mi
tá bá ń ṣe live ẹ lè mọ̀ rí pẹ̀lú wa báyìí torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń kó lọ shop níbo wá di pé bàbá Ìjẹ̀bú ní lọ́n fowó ta kò tọ́jú ilé kò fowó oúnjẹ lẹ̀ ìyàwó ní kò ní ránjẹ sílé kò ní sàmù kan yẹn gbó láwàá ṣe lé ìdá ó dà fún ìyàwó ẹ ní kọ́kọ́rọ́ shop mo sàmù yẹn comment ṣe ẹ̀yin tẹ́ bá ní sáwọn ìlànà máa ń rí pé ìgbà tí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ rí pé ẹ̀yin wa lẹ ti ń rí bó ṣe wọ́n á rí lẹ́yìn wa ìmọ̀ sọ pé dá every Sunday màmá fún 10,000 naira. Everyone dem wọ́n ẹ̀ ń fún wọn sà. Kí ló gbé? Ẹ̀ ń fún wọn sà. Dáàdì fún wọn 10,000 every week. Má bọ̀. Muyideen every Sunday màmá fún 10,000. Ìyàwó ẹ̀ ti wà ní shop. Ìyàwó ẹ̀ náà tún wá máa deliver fún ọ. Owó máa jẹ pọ̀. Òun gbowó ń bì. Ìyàwó rẹ̀ tó pawó ṣọ́ọ̀bù. Tẹ́ bá délé ẹjọ́ ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. Now ìyàwó ti lè fi owó dáná lọ́sẹ̀. Ìjẹ́ 10,000 tó gbà ń bí. Drop bí 5,000 sílé kí ìyàwó ẹ̀ fún oúnjẹ á nínú ìyàwó òun ti ń ṣiṣẹ́ kó òun náà ń ṣiṣẹ́ so àti pé ìyàwó òun gan ni ó tún máa bọ́ òun mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò sọ́ọ̀ṣì jú mi mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ìyàwó òun ló tún máa bọ́ òun owó tó òun gbà òun fẹ́ fi kí ló tẹ̀lé òun fẹ́ ṣe náà òun fẹ́ ra àwọn nǹkan kan òun fẹ́ ṣe gbá òun fẹ́ máa tọ́jú owó ó ráṣọ kì í ṣe láti ṣèrègùn èmi mò ń fún ẹ láṣọ kì í ṣe láti ṣèrègùn èmi mò ń fún ẹ láṣọ ó ra bàtà kì í ṣe láti ṣèrègùn èmi ni mò ń. I always want him to look good. I always kí ló ṣẹlẹ̀. ara fídíò tó ń báyàn jà. fídíò tó ń báyàn jà wà mí báyìí. tó ń báyàn jà ẹ jẹ́ ń wò àwọn fídíò tó ń báyàn jà. òní ó dà kó ti yàwé ìdáhùn ìfàsọsọ. ara àwọn kọ́sọ́mà tó ń bá jà ni. ẹ wo ẹgbà mélòó jà èmi ò tiẹ̀ kí n gbọ́ nǹkan kan mi àdómi kì í gbọ́ nǹkan kan létà ni mo tó máa ń gbọ́ àwọn kan ó yá Muyideen màmá fún 10,000 ìyàwó ẹ̀ máa lọ sí ṣọ́ọ̀bù adẹ̀ ń fún ìyàwó àwáwá ìyàwó ní à pé kò tiẹ̀ fóònù ní nǹkan kan pé ìwọ̀nba táwọn bá pa ń ṣọ́ọ̀bù ṣé mo mọ̀ pé àwọn máa rajà padà òun ra petrol sínú jẹ́nẹ́tọ̀ bẹ́ẹ̀ lọ. Muyideen máa tọ́jú inú ilé ní tí mo á mọ̀ ní pẹ́lẹ̀ pé lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tá a lò tán yìí ṣàǹkó ti wà ń bí ẹ̀ ń pẹ́ bí ìlú wa wà báyìí ó ń lọ lé o tó bá ti parí lálẹ́ á lọ lé o á dẹ̀ jíde bí láàárọ̀ torí àti máa lọ sí ibi tó ti lọ máa ń ta bàbá Ìjẹ̀bú yẹn mi fẹ́ kó máa lọ so ó máa ń wà ní compound most times tàbá dẹ̀ ń jáde báyìí àjọ ń lọ ni so mo ti wá di Tuesday tó lọ yìí mo gbọ́ pé wọ́n ní ó fẹsẹ̀ rọ nílé wọn mo gbọ́ pé ó fẹsẹ̀ rọ whereas wọn ò fẹsẹ̀ rọ wọ́n pretend ni ìgbà tẹ́mi dé ní alẹ́ láti ṣọ́ọ̀pù ní olóhùn fẹsẹ̀ rọ mo wá gbálẹ̀kùn sí wọn ṣílẹ̀kùn nígbà lọ́jọ́ Tuesday last week bẹ́ẹ̀ ni sà ní Tuesday ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ gangan rèé o ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gangan nìyẹn o mo gbọ́ pé wọ́n ló fẹsẹ̀ èmi náà kàn dé nbola lọ́n Tuesday nbola wà ní Tuesday àwa ní program ọlọ́nṣogbo ní Tuesday àwa á dé lálẹ́ mo wá gbọ́ wọ́n ní kò wà bí lè ní wá ní ìgbà tí wọ́n wá rí lálẹ́ ẹ̀. ìgbàdé mi wá ní wọn lálẹ́ wọn láwọn pé orókùn yẹn pé tírélà ti rún àwọn lẹ́sẹ̀ pé àwọn wá fẹsẹ̀ gba pavement entrance ilé wa wọn á ní kí sáré lọ bá àwọn ra oògùn níbi after ten mo ṣáà sáré lọ èmi nìkan bí mo ṣe dé wọn jẹun wọn dẹ́ lù pàtó dọjọ́ kejì ara wọn ti yá wọn rìn dáadáa wọn ń jáde láàárọ̀ báyìí wọn sọ wọn kọ fèmí àwọn èèyàn ló ń sọ fún mi pé àwọn rí wọn lórí ọ̀kadà lẹ́gbẹ̀dá. now ṣe mọ̀ pé láàárọ̀ Wednesday àwọn máa ṣe program ń bí báyìí. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ torí pé wọ́n ti ló fẹsẹ̀ rọ èmi ò tún dì má ní pé kó wá
sí church a dẹ̀ máa ń ṣe program normally everybody máa wà ní church pẹ̀tẹ́ wọ́n ló fẹsẹ̀ rọ ní àná which is Tuesday wọ́n ló fẹsẹ̀ rọ aṣọ ti jáde asọ́mọ̀ mi ti gbọ́kadà lọ ó gbọ́kadà jáde ẹni tó ló fẹsẹ̀ rọ ṣèbí torí pé wọ́n ló fẹsẹ̀ rọ ní ìfiwá church bẹ́ẹ̀ ó ti jáde níbo ló mọ̀ tó lọ. Ẹgbẹ́dá ni wọ́n náà ti rí wọn pé wọ́n jókòó sórí bike. Okay, ta like bí láti 7 wọ́n dẹ̀ dé ní after 9. ní lálẹ́ ló ń sọ fún mi lálẹ́ lẹ́yìn àárọ̀. Okay, ó padà láàárọ̀ padà kò wá wá church náà wọ́n wá church wọ́n wà fẹsẹ̀ rìn padà wá nílé ó jókòó sínú ilé ní gbogbo Wednesday èmi ò mọ̀ nǹkan kan àwa busy àlejò pọ̀ mẹ́wàá la fẹ́ ṣe àlejò pọ̀ so gbàtílẹ̀ ṣú ẹ̀mọ̀ Wednesday àti lọ sùn bó ṣe tó di àárọ̀ Thursday àwa ti jí lọ program láàárọ̀ ṣé bẹ́ẹ̀ ni sá so mi ìrántí béèrè pé Muyideen ti ẹ̀kọ́ tó ní mo gbọ́kàn ló rẹ̀ èmi fílẹ̀ pé òkè ń tó rẹ̀ ẹjọ́ ṣe kí ni ẹjọ́ rest mi tí ẹ̀ nìkan dààmú ìmú ní kò fílẹ̀ kan ẹjọ́ rest àṣẹ bí mi ṣe ní kó rest àṣọ ń jáde wọn ló jáde ní Thursday ìmọ̀ ibi tó lọ. ó jáde Friday ó jáde Friday ó jáde Friday ó jáde Saturday ó jáde Saturday ń bọ̀ wá dàárọ̀ Sunday mo ẹ̀ṣẹ̀ wàá mọ̀ torí Sunday kò tún wá church ní Sunday kí ló ṣe Muyideen tí ó wà church ìyẹn nírọ̀lẹ́ nígbà tí mo rí àwọn èèyàn tán nírọ̀lẹ́ wọ́n jókòó Muyideen ńkọ́ wọ́n ní kò wá church wọ́n ní kódà ìyàwó ẹ̀ tó wá church nígbà ìyàwó ẹ̀ padà délé ní ọ̀sán Sunday ọ̀sán Sunday wọ́n tilẹ̀kùn látẹ̀yìn. nígbà tí wọ́n dé láti church láago mélòó. ní bí nǹkan bíi after 3 lọ́sàn-án tí mo dé láti church mo wá ń gbálẹ̀kùn pé kì í ṣe wà láfíà àwọn tó di pé. sóòrè ẹni tí wọn náà sọ pé wà láfíà. wọ́n ṣe ni ẹmọ obìnrin a máa ń try láti ṣáájú ọkọ wa. wà á kàn lẹ̀kùn. wọ́n á gbálẹ̀kùn títí mo tún fòkúta gbá gbogbo lẹ́kùn. ìyẹn ní Sunday ìjẹta yìí o kò wá sílẹ̀kùn fún. ẹ̀rù ti wá bá ẹ̀mí àyà mi ó ti shake mo fi wá lọ pa àwọn èèyàn pé bóyá táwọn èèyàn bá mi gbálẹ̀kùn wọn tán gbá gbogbo ẹ̀ àti lúvàsì o pé bóyá wọn á ṣe báwa ṣe kàn ṣe stroke pé ká lọ kí n pe ọ̀rẹ́ wọn kan pé bóyá tán bá dé wọn á ṣe. mọ́mọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ní Muyideen nílò deliverance Muyideen èèyàn líle ni ẹ̀yin ò lè mọ̀ èèyàn líle ni Muyideen lé o Muyideen lé o ṣé gbogbo ẹni máa kó wá sórí afẹ́fẹ́ ni èmi ò ń ṣèyàn tó ń ilé tí mo ṣe láàárọ̀ ìgàn tí mi ì jí mo ṣe jí ní ilé tí mo jí ṣe láàárọ̀ ìgàn ó yẹ máa jí ṣe fídíò láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ mo eré àwọn ọkọ ẹ̀ mo ní wá jẹ́ mo rí afẹ́fẹ́ o I don't do this èrò ayé ṣùgbọ́n bọ́ọ̀lù àwọn èèyàn tó wá ṣe lóore kí náà fẹ́ máa rò èmi mọ̀ o àwọn èèyàn wa wọ́n kàn fẹ́ gbọ́ ni wọ́n kàn fẹ́ gbọ́ nǹkan kan látẹnu mi ni o ẹlòmíì mọ̀ pé no there is something fishing out now ń gbọ́ wá dọ̀sán Sunday ń gbọ́ ń tà kán ṣà gbálẹ̀kùn ó wá padà sílẹ̀kùn ó wá bí èmi wá kó eré ẹ̀ nírọ̀lẹ́ Sunday Muyideen láti Tuesday èmi àti òfojú kanra wọ́n ló fẹsẹ̀ rọ àṣọ òfẹsẹ̀ rọ ìwọ tán lórí tó ń jáde òun ò jáde àwọn tó rí tán jáde ní Muyideen táwọn pàdé ẹ tó ń lọ pátápátá tó ń falẹ́ náà dání tó ń lọ tó ń falẹ́ náà dání ọjọ́ yẹn mo ní kó dọ̀bálẹ̀ mo mú pankẹ́rẹ́ tó dáa mo ti ẹ̀kọ́ nàná mo kọ́ nà pankẹ́rẹ́ nípa sóko rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ Muyideen kí ló tún fẹ́ mo tún fún ẹ lówó Sunday 10,000 every Sunday lẹ́yìn tó ti ṣí ṣọ́ọ̀bù fún ẹ ìyẹn ò sí lára donation kò sí lára owó tó ti èmi ń ṣèyẹn lọ́wọ́ ara mi àyìmọ́yé látọ̀dún mo ti fún lówó ṣọ́ọ̀ṣẹ̀ kan wà tí mi ò ní fún ẹ lówó ni I just give you pé you are now part of me you are now my family aṣọ oúnjẹ ìgbà kan anything tí n bá lè jẹkùn bí anything tí n bá ṣekùn anything tí n bá ẹgbẹ́ fún eléyìí ẹgbẹ́ fún ìwọ náà dẹ̀ ń ṣe bí ọmọ ó dẹ̀ ń ṣe bí ọmọ bí a ṣe máa ń ṣe inú fídíò Muyideen bọ̀ síbi bẹ́ẹ̀ náà la ṣe máa ń ṣe lé nọ́mà ṣe bá rí wa lórí fídíò tí mo ní Muyideen wá bí bẹ́ẹ̀ la ṣe máa ń ṣe mo á pọ́níṣẹ̀ ní alẹ́ Sunday yẹn wọ́n á ní kò gbọ́dọ̀ lọ lé o sọ pé láti Tuesday tó ti lọ
so àṣíkò rẹ̀ òun jáde kò wá lọ lálẹ́ Sunday ó sùn ọ́fíìsì mi báyìí ló sùn bẹ́ẹ̀ láàárọ̀ Monday àwa ní early morning program pẹ̀lú àwọn ọlọ́jà ní Ọlọ́runṣogbo ìgbà tí màá jí ìyẹn láàárọ̀ àná ìgbà tí màá jí òun sì ń sùn mo wò pé já tètè lọ bí tá a lọ pé eléyìí tí ó ń sùn yìí já fílẹ̀ kó rest díẹ̀ pé má jẹ́ n sáré jí mú lọ sí program bẹ́ẹ̀ jẹ́ jó rest díẹ̀ ibi mo ti ṣe mistake ni pé a kàn lọ s'Ọlọ́runṣogbo ńgbà tá a dé láṣẹ kí ni láàrin mọ́ láàrin inú ilé ìjẹ́ kí ló ṣẹlẹ̀ ń bá pé ìyàwó ní ìgbà ọmọ pé bí alẹ́ ìrọ̀lẹ́ pé ń bó lọ́kọ ẹ lọ́mọ wá ló lọ ń bó lọ ló ṣe lánàá. láàárọ̀ ńgbà tí wọ́n ìyẹn láàárọ̀ àná tán délé mo ṣàkúnlẹ̀ bẹ̀ wọ́n pé ẹ má bínú o pé gbogbo nǹkan tó ń bá yín sọ náà fún àǹfààní títí yín ni pé kọjọ́ la yín kó lè dà náà ni ipe gbogbo nǹkan tí ó tó lé ní pé á ṣẹ́kù lọ́la pé ẹ mú ọkàn kúrò nù wọn ayé yìí ohun ayé abáyé lọ àánú látẹ̀tì ẹ̀rí gbà ẹlòmíì gan tó bá rí gbàgbọ́ kò ní máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n ṣáà ní kò sí wàhálà wọ́n ní oúnjẹ ń kọ́ mo ní máa dáná so èmi wọ́n ń wẹ̀ wọ́n ní báwọn gbómi sí bedroom wọ́n wá ń wẹ̀ kémi sáré lọ shop sáré lọ clean shop kí n padà wá kí n wá dáná bí mo ṣe délé ni mi ò rí wọn even fóònù ti tèmi pé kí n tiẹ̀ fi máa pè wọ́n àti fóònù àti power bank wọ́n ti palẹ̀ mọ́ ògbó ẹ̀ wọ́n ti ìyẹn láàárọ̀ àná látàárọ̀ yẹn la dẹ̀ ti ń wá wọn títí bó ṣe dalẹ́ báyìí ni woman kọ́kàn ṣí à wọ́n fi fídíò wọn hàn mí pé wọ́n gbé igbárù ní Bódìjà wọ́n ń ṣe alábàárù. mo ń bọ̀ number one níbo ni wà tí Muyideen ti pàdé ngbọ́sẹ̀ mi ni mo mọ̀ ẹ́ tí mo fi ọ́ lé Muyideen. rárá o àwọn fúnra ara wọn náà tó sì mí àwọn fúnra ara wọn ọkọ mi gangan Muyideen àwọn ganan tó sì mí fúnra ara wọn dáàdì kan ló fi wọn fún mi o àtọ́ nígbà yẹn gan ṣé mo fẹ́ kẹ́ má parọ́ nígbà yẹn ṣé mo fẹ́ kẹ́ fẹ́ ra. àwọn ò fẹ́ kán fẹ́ èèyàn ní Nàìjíríà pé àwọn fẹ́ kán fẹ́ èèyàn ní outside the country àwọn náà ṣáà insist pé ṣe dáàdì ẹ lè choose fáwọn pé nǹkan táwọn bá ti fẹ́ ni àwọn fẹ́ times without number even that it was to travel wọ́n tún dé láti UK pé Muyideen báwo wá ni ṣé ọmọ yẹn náà ló ṣì fẹ́fẹ́ ó ní ẹ o bó ṣe dáadáa ó ṣe gbogbo èmi náà dẹ̀ ń gbìyànjú níwọ̀nba ti tèmi but àìnítẹ̀lọ́rùn wọn ó ń affect wọn gan seriously. mo gbọ́ tán ló sọ pé wọ́n náà ti gbàyàwó lọ́wọ́ òun. wọn gbàyàwó lọ́wọ́ wọn o èmi níyàwó wọn o kọ́ máa bọ̀ ń lé o àlé wọn ń lé o à ń wá wọn seriously báyìí. ó lóun wá wọn. à ń wá wọn mo ń wá wọn ní o. gbogbo àlà ń wà ṣùgbọ́n ìbò ló ń wá gidi seriously torí èmi níyàwó wọn mo ń wá wọn pé kán darí wálé kẹ́mi Ọlọ́run kó darí ẹsẹ̀ wọn padà wá sílé. ń gbọ́ wọ́n ní wọ́n ti gbalé lọ́wọ́ wọ́n náà ti gbalé lọ́wọ́ wọ́n gbalé lọ́wọ́ wa o ilé wa nìyẹn nìkan mo ti wá láàárọ̀. Muyideen ni ó ti gbalé lọ́wọ́ mi. aláàyè Muyideen ti orí ẹ̀ ti gbá àbọ̀ lé o èmi mọ̀ pé mo ṣe èdè bó ti mú nǹkan lánàá o. Muyideen máa ń kó àwọn oògùn kan ó máa ń lo àwọn oògùn kan kì í ṣe ìníkè ìṣànà àpò ó lè jẹ́ bíi 15 tó bá ti dà báyìí ojú àwọn síta ni ojú ẹ̀ máa tó bá ti lè lọ. torí ẹ̀ mi ì jẹ́ kó kú ònú kọ́ńpáàdì mọ́ tó bá dalẹ̀ alọ́lé tó bá dàrọ̀ wá rí zoom ẹni ọmọ téèyàn mójútó ni so bí mi ṣe ń jí sí torí mi ì tí ìwẹ̀ mi ì tí ì ṣe kankan mi ì tí ìwẹ̀ mi ì ṣe mo jí láti mo pray tán mo kàn bọ́ tán ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ yẹn ti bá àwọn boys in company wọ́n ní wọ́n náà rí Muyideen máa wo fídíò mi ní Jésù olùgbàlà then àwa èèyàn tá a bá gbọ́rọ̀ ẹ̀sìnjá máa ṣe sùúrù ẹ máa ṣe sùúrù kí ló dé Bíbélì pé wádìí ohun gbogbo dájú kí ni o ti ní ṣíà gan Naija I hail you wọ́n ti ṣíà ẹ̀ gan ẹlẹ́mìí ti ní Agbala Gabriel kí ni ní tẹ̀yàn ṣe ni ó tọ̀yàn lẹ́yìn ẹni tẹ́mi rí tí mo mú kúrò lábẹ́ bíríìjì kẹ́ni ń Jésù gan èṣù ó wà dáyàn padà sí ayé ó tún dáyàn padà sábẹ́ bíríìjì ẹni wọ́n gbà rú lórí ṣe mò ń kiri gàrí láì mò ń kiri ẹ̀wà máa bọ̀ lé wá báyàwó ẹ̀ fúnra ẹ̀ ló fẹ́
wọ́n ní Bódìjà ló wà àti ní káwọn ọlọ́pàá lọ wọ́n ti lọ rí àárẹ̀ mo ti ní káwọn evangelist kan lọ gbági kan lọ gbogbo gbági kan lọ search gbogbo gbági ìjọba kan lọ gbọ́ ẹ because fóònù ọmọbìnrin ló tún mú lọ ó tún wá mú fóònù ẹ lọ ìbí wọn àtẹ̀rí bíi pè ẹ́ bó ṣe ń pe fóònù ẹ tó gbé. wọn gbé ìgbà tó yá ló ti wọ́n ti pa. ó ní kò gbé ẹ bá mú fóònù wá kí n gba kọ́ọ̀dì ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń pè mí lánàá èmi ti sùn bàbá yín ti sùn mo ti wá stress mo tó délé mo tó ṣe live bàbá lébi oṣù ẹ wá àwọn rẹ̀ ìgbà wọn la tó kò ń bi live lálẹ́ àná èmi tó ti rẹ̀ mí bàjẹ́ bá a ti dé láti program church ibi ìlàlándì sí iṣẹ́ tó ń ṣe church ṣé mi ẹlòmíì rò pé mọ́ ń lajú lẹ̀ báwọn bàbá mi bàbá lébi oṣù rèé ìgbé làwọn wà ẹ̀yin lẹni ẹ má lọ lé àbí. bẹ́ẹ̀ náà ni kí n má lọ lé. ìgbà wo la tó kó mi láìpẹ́ lánàá. bóyá after night ẹ ṣe tán. ara ń tà máa ń sọnù ẹnìkan náà tó ṣe lóore ló tún jáde kó mi tó ń sọ oríṣiríṣi. ó kàn yà mí lẹ́nu bí mi ṣe ń wo kíní ẹ̀rọ àgbéṣe ayé ni. iṣẹ́ ayé ni iṣẹ́ àyìnpá yìí tún wà ní fíìmù ìtúrẹ̀ bá sì yàn bí èdè bí iṣẹ́ ayé ni. iṣẹ́ ayé ni torí pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi kò yẹ kókò fi lélẹ̀ kó jáde lọ àti gbogbo tí mo jókòó tí mo ń gbọ́ mẹ́yẹn ẹ̀mí mi sọ pé kì í ṣe lásán iṣẹ́ ayé ni. ẹbí then Muyideen lé o lé èmi mò ń ṣe rọ kò sí àfikún kò sí àyọkúrò lẹ́yìn tá a bá tún rántí lókù gbàngbé bá bàǹkì wá wọ́n gbé fún ọ̀gá tí jáwọn èèyàn pè wọlé díẹ̀ ẹ bù wọlé kó lágbára ìjókòó bàbá sọ máa lé bí oṣù sálàfíà nìsà ẹ máa tẹ̀síwájú ó lágbára ẹ máa àwọn èèyàn mi máa wà troubled gan àwọn èèyàn mi máa wà troubled gan àwọn èèyàn mi á wà troubled gan mo understand ṣe mọ ẹni tí wọ́n rí tọkàndínlẹ rí gbá lórí ẹ̀ bá ó lọ disgrace ara ẹ̀ ní o. ibo ló pé yín ẹ̀ sí. èyí ẹ̀dá. wọn ò gba eyín ó fẹ́ yín kó yín ẹ̀ sílẹ̀ ó bà yín yẹn jẹ́ wọ́n tún bá ṣe míì. ilé náà kò sí. torí wọ́n sọ̀rọ̀ nípa yín. wọ́n kó yín wọ́n wà nílé tó kò sí. ìbò ti bẹ yín ìgbà yẹn jẹ́ ìbẹ́ nìkan ló tún bá ṣe yín èyí ẹ̀dá ṣé wọ́n lè mọ tó wà ta ló lè mọ tó wà kólókó. àmì ìbẹ̀ kí wọ́n ti lọ so ń bọ́ ló Bódìjà nínú ti rí ọlọ́wà rí ẹni tó wá ṣe fídíò yìí gan ẹni yẹn gan fọ́nì tó bá yá ẹ̀ mọ̀ sọ pé ìjọba ṣé ìjọba lélẹ̀ ìjọba kọ́ ìwọ tó ṣe fídíò ó mọ̀ Agbala Gabriel kó dẹ̀ ṣe fídíò ẹ̀ bó dẹ̀ ṣe kó wá mú kó gbé orí ọ̀kadà ó yá ìṣẹ̀lẹ̀ Agbala Gabriel àwọn èèyàn máa ń fọ́nì gan ìwọ náà fẹ́ gé followers ìwọ náà fẹ́ gé ní kíní jókòó ń bẹ̀ ntọ́lọ́run ò bá ṣe kò lè dúró onítọ́wá pé ti Ọlọ́run ni yóò dúró títí láì ntọ́lọ́run ò bá ṣe kò lè dúró títí láì bó dẹ̀ yẹ ṣe fídíò yẹn tó gbá ẹni yìí mo mọ̀ l'Agbala Gabriel táìmù táwọn kọ́ gbé inú mi dùn sí máa nǹkan ní wo road máa yẹn mi ìmọ̀ máa yẹn mo ṣe wá nọ́mbà yìí táìmù táwọn kọ́ gbé Muyideen gbà ní last year ọ̀sẹ̀ tá a gbé yẹn ẹ̀ ń bẹ́ kò tí ì mọ̀ lára kálá gbé lẹ́nìí bó ṣe di ọ̀la àbọ̀túnla ó sá padà àyè méjì ló sá padà. bóyá wá sá padà ó lọ wo road ó lọ mutí nígbà yẹn lọ́hùn ní last year ó mú yó àwọn kan wá rí wọn ní Muyideen tàrí tán gbé kọ́nì ni ẹni wá ṣe fídíò ẹ ẹni ẹ sẹ́ǹdẹ̀ sí wa ni láti ààrẹ nìyí o Muyideen kọ́nì a ní kan dúró mi tán ti rí yẹn ó ní ká máa bọ̀ adẹ̀gbé sẹ́ni ọ̀nà ògbẹ̀gbẹ̀ kó náà post ẹ̀ pé ẹni tán gbé ìjẹta rèé ẹ̀gbẹ́ bá ṣe gbé ìjẹta àti fi sínú church àwọn busy àmọ́ bó ṣe sneak out ó ti jáde ìbẹ́ nìyẹn rí àwọn èèyàn máa ń fọ́ ni ṣé kò lè gé ní káwọn kó wá tiẹ̀ wá mọ́ kó wá pe ọlọ́pàá ní táìmù yẹn kó pe ọlọ́pàá o ẹni yìí àárí o kọlọ́pàá wá pe àwa àbí kọlọ́pàá wá bí pé Agbala Gabriel wọ́n rẹ́ ni báyìí ó dẹ̀ ti wà lọ́dọ̀ wa o káwọn wa lọ gbé ń bẹ̀ wá ṣe fídíò má máa fẹ̀sẹ̀ àwọn èèyàn ń ta kò
kò dáa. Be your brother's keeper. Ó máa fẹ́ sí àwọn èèyàn ṣé ká lè rẹ́jọ́ rò ni, ṣé ká lè sọ pé òun náà gbé kéèsì ni, ká lè ní òun náà ti gbé nǹkan rí kókó náà lè post kí ló ṣe fún ọ, ṣé kí nínú kí ló ṣe fún ẹ. Irú àbẹ́yìn ò dáa, jáwàgbó yí padà, àwa ènìyàn jáwàgbó yí padà, ẹ jẹ́ ká yí padà. Kò take anything láti pè, kò take anything láti mú lọ station, kò take anything láti wá bí ṣe báyìí pé ẹni tí mo rí ìmúdàmọ̀. How are you? wọ́n ní Muyideen nígbà tó fẹ́yàwó ló ń hùwàkuwà láìmọ̀ ìbò tí ń hùwà yẹn kó tó fẹ́yàwó. Muyideen tí ó ti ń hùwà kó tó fẹ́yàwó, ó ti ń wù ú sẹ́yìn ìdàmọ̀ ẹ̀ ń tán ní lábẹ́ bíríìjì, ó ti ń wù ú, ìyàwó náà bá lẹ́nu ẹ̀ ni, ó dẹ̀ máa ń gbààwẹ̀, ó dẹ̀ máa ń gbàdúrà, ṣé mo ènìyàn líle ni. Bíbélì wọ́n ní ohun tó dáa ó fàdúrà, kò tó kù díẹ̀ káàtó náà ó fàdúrà, yóò tún túbọ̀ mọ́ gbàdúrà sí ni. So ìwọ tó fẹ́ correct yẹn, ìwọ náà wáyé ara tiẹ̀ náà o tó sọ pé nǹkan báyìí wáyé tiẹ̀ náà, wáyé àwọn ọmọ ẹ̀. Ìwọ tó fẹ́ sẹnu pé kìnnìkan wáyé àwọn ọmọ tó bí, wáyé ọkọ tiẹ̀ náà o. Èyí tó dé lẹ́rí, èyí tó kálukú ń pa mọ́ra, tó kálukú bá ní kó náà mọ́ tú kọ́ńbọ́ọ̀dù bọ́ta, ẹlòmíì ńlá tó pọ̀ kọjá. So ibi tó bá wà á lọ gbé wálé. So mo ní n sáré ṣe láìbí láàárọ̀ yìí ni, mo ní kí n sáré ṣe ni, ṣe ń jí gan ni, ṣe ń jí báyìí ni. So the Lord bless us, ká dẹ̀ rí àánú gbà. Ẹ̀yin tí ẹ pè ẹ ṣé o, ẹ̀yin tẹ́ ẹ pè ẹ ṣé o. Nígbò náà bá dé, àwọn èèyàn tán rí tó gbégbá lórí, bẹ́yẹn mẹ́ta bá gbágbá lórí ẹ̀ tán bá kì í mọ́lẹ̀, mélòó la rẹ̀ pé ìwọ yìí irọ́ ni ó sánlé ni, ìwọ yìí nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi kú nílé, ìwọ yìí bó jẹ́ station, bó jẹ́ ẹgbẹ́nu mọ́tò, bó jẹ́ ṣẹ́wà débí pẹ̀lú Muyideen, ṣé wọ́n sọ pé tá ló wọlé ni. Àwàdé rọ̀lẹ́ àná mi ò sí ilé gbogbo àrùn àbọ̀ sọ́wọ́ àtọ́hùn, mi ò ń jókòó kalẹ̀, I don't just sit down, I have things I'm doing. Mi ṣe pastor tí ó máa jókòó kalẹ̀, tí ó máa retí ẹni tí ó gbà á, tí ó máa retí pé lágbájá ń kówó bọ̀. I stand up every day, I go out, I lọ program, I lọ ṣiṣẹ́. Èmi náà tún wá new idea, bí n lọ máa wà ní church máa pray, a máa ṣe one or two things ní church, díẹ̀ Ọlọ́run dẹ̀ lánàá fún wa. So àwọn yẹn náà wọ́n bù díẹ̀ káàtó, àwọn tán rí obìnrin tó rí gẹ́gẹ́gẹ́gẹ́ tó post yẹn, ó yẹ obìnrin àbọ̀kùnrin mi tiẹ̀ mọ̀, ìyẹn bó bù díẹ̀ káàtó gan, ó bù díẹ̀ káàtó. Ayé tá a wà, ayé ìlara ni, ayé tá a wà, ayé tí ò sí fẹ́ ni. Ṣé ẹlò ẹni wá sọ pé onífẹ̀ẹ́ ni, onífẹ̀ẹ́ ọmọlàkejì ló gbé ní fídíò pẹ̀lú gbá lórí. Tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ń tòótọ́, ò ní fídíò pẹ̀lú gbá lórí. Wà nífẹ̀ẹ́, wà bu àṣírí ẹ̀pẹ́ ẹni tí mo rí, kò yẹ kọ́rọ̀ ìjẹ báyìí, wà dẹ̀ wà tó lè ṣe at that moment. Kì í ṣe pé ó gbé gbá lórí wà ní. Yẹ̀yẹ́ ẹlòmíì lẹ́lòmíì ń fẹ́, yẹ̀yẹ́ ọmọlàkejì, ẹ̀sìn ọmọlàkejì ẹlòmíì ń fẹ́. Gbogbo ẹni sọ pé wọ́n fi ọ́ ṣẹ̀sìn, yóò fi wà rẹ̀ ṣera ẹ̀. Àmín Jésù. Àǹtí aláǹtì, ọkàn ẹ ti dàrú látàní torí mi mọ̀ ọ́n, ọkàn ẹ ti dàrú. Ẹ̀yin tẹ́ lẹ́ rí bolẹ̀ ti rí, ẹ̀yin tẹ́ lẹ́ rí mo ní ẹ ti rí. Ìyá ti ní káwọn yẹn lọ sí ìdáhùn yẹn lọ sí gbogbo ẹ̀yin tẹ́ ń mẹ́sẹ̀jì mi, ẹ lọ wo kíní o, ẹ lọ wo fídíò. Mẹ́sẹ̀jì ti pọ̀, daddy how true is this, ẹ lọ wo fídíò, lórí ayọ́mẹ́yẹ ṣẹ́ wà pa bóòní báńkọ́ tẹ̀sọ́ ẹ ṣe o dúró ẹ̀rọ wọlọ́
so wọ́n á lọ sí kinní sìn wọ́n á lọ àwọn àti ní káwọn ìgbé mi lọ sí Bódìjà ọmọ ọlọ́pàá lọ tóun náà bá ti dé kò ṣe fídíò God bless you.